nígbà kan a rí lórí social media ẹ sunkún wọ̀rù ẹ gbà mí o wọ́n ti báyé mi jẹ́ o wọ́n ṣe fíìmù mo ṣe fíìmù o kò fún mi lówó mi ní o kíní kan Bùsáyọ̀ Odù àbí kí ni orúkọ ọ̀gbẹ́ni yẹn kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn bó ló ṣe wáyé gan. èmi ò mọ̀ pọ́n sick mi ò ń ṣàjẹ́ kò sí bí mo ṣe fẹ́ mọ̀ ṣó yẹ yín wọn ò dẹ̀ sí ní ilẹ̀ wa ní as at that time tá à ń sọ yẹn so mi ò lè mọ̀ bọ́n ṣe sọ so nígbà tí ọ̀rẹ́ yẹn dẹ̀ lọ́bẹ̀ tí mo kàn ń rò pé eléyìí ń ṣiṣẹ́ integrity tó ń ṣiṣẹ́ báwo ló ṣe wá ń ṣe. owó mi dà. so nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ wá sọ tó sọ máa ní mo gba 10 million àbí mo ọwọ́ ta ni mo ti gbà. wọ́n láwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dà. àbẹ́rẹ́ ọlọ́run báyìí. àbábùmọ́ ni. abùmọ́ ni. ṣùgbọ́n ẹ̀rọ owó díẹ̀. àwọn tí ó jẹ́ tọ̀dọ̀ tèmi tó ń jẹ́ tọ̀dọ̀ tèmi tó ń nífẹ̀ẹ́ mi. wọ́n ṣùgbà yín. wọ́n ṣàánú mi. tá bá ń sọ nípa àwọn ọ̀gá tẹni lábẹ́òkúta ọ̀kan ni Ọdúnládé Adékọ́lá o ilé ẹ̀ ògan ni ọkùnrin yìí. ẹni tó gba Ọlọ́run gbọ́ tí wọ́n dẹ̀ mú iṣẹ́ tó ń ṣe lókùnkúndùn wọn dẹ̀ ó jẹ́ nìkan is a leader. tá bá ń sọ nípa pé ọkùnrin fẹ́ obìnrin fẹ́ ọkùnrin kò sí ni bí ọmọ ṣé wà lábẹ́ yóò wù yín náà àwọn ìnáwó ọ̀fẹ́ sí ni. ṣé mi ò ṣe kò dìjà ni. so ọ̀gá mi dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé òun mi mọ̀ torí ẹ̀ tẹ́ bá ráwọn ọmọọṣẹ́ gan wọ́n máa gbọ̀n ni níbi tí respect yẹn wà wọ́n fẹ́ anybody ò lè disrespect ẹ̀ so kó tó sọ ẹyọ kan everybody ti wà lórí ìkúnlẹ̀ so wọn ò fààyè kíní ẹ̀dẹ̀bọ̀ tó bá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n lè ṣeré. pẹ́pẹ́ ní lóòótọ́ ni. inú fíìmù yẹn ni. àmọ́ níta. ọmọ jẹ́jẹ́ ni. ẹ ṣú ọ̀pọ̀ ọmọ jẹ́jẹ́ ni. àṣìbẹ́ rí lójú mi Ọlọ́run tó dá ẹ ní rárá ó mọ nǹkan tó fìtì ẹ ni Ọlọ́run tó jẹ́ kí wájú pọ̀ ó mọ nǹkan tó fìtì ẹ Ọlọ́run tó jẹ́ kí ẹ̀yìn ẹ kó pẹlẹbẹ ó mọ nǹkan tó fìtì ẹ ni so níwọ̀n ni gbogbo nǹkan ìwọ ni kò mọ̀ pé nǹkan tọ́lọ́run fún ẹ bó ṣe jẹ́ máa ń bó bíi kinní yìí náà sáìzì mi ni ó dẹ̀ fìtì mi àwọn èèyàn dẹ̀ ń kó jẹ bẹ́ẹ̀ so gbà fún lọ́hùn ni tó bá lọ ṣèdí ni tó bá dọjọ́ wájú tó bá bọ́ọ̀sì nǹkan. tó máa ń bọ́ọ̀sì ni. tó máa ń bọ́ọ̀sì. bọ́n ṣe sọ nìyẹn àbí tó yóò bá lọ ṣe ní right place bí èmi ṣe gbọ́ ni mi ò ṣe rí. ẹ sì fẹ́ ṣe kò wù yín ni. a lè wọ̀ dí wọ́n máa ń wọ̀. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lẹ́tọ̀ ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀ bí òwe lónìí àárín gbogbo àwọn òṣèré tíátà náà ni a lọ ní gbogbo ibi tí a bá ti rí ọkùnrin tí a bá róbìnrin ṣùgbọ́n nípa láti àwọn obìnrin máa ń kó láàrin àwùjọ wa èyí náà ni ó mú wa lọ sí ibẹ̀ láti lọ gbé ọ̀kan lára àwọn tí wọ́n ṣe dáadáa nílùú Abẹ́òkúta wá sí Èkó láti wá bá wa jókòó kájọ sọ̀rọ̀ kájọ wò ó bí wọ́n ṣe ṣe tí ó fi ń túbà tó fi ń túṣẹ arábìnrin Abíọ́lá ẹ mọ̀ káàbọ̀. ẹ rà sá. ṣé mo gbà á dáadáa àbí tí ìpèdè lẹ̀ ni. bóyá ṣe ń lọ síwájú ṣe ń lọ. ẹ jẹ́ wá fi kún Abíọ́lá Adékúnlé. bẹ́ẹ̀ni. sáyà Adékúnlé ni àbí ọmọ Adékúnlé. ọmọ Adékúnlé. ọmọ Adékúnlé. kó lè bá a jókòó dára táwa ni Bíọ́lá Adékúnlé. èmi náà ni Bíọ́lá Adékúnlé tí gbogbo àwọn èèyàn mọ̀ òṣèré orí ìtàgé àti ìlú Abẹ́òkúta ni mo ti wá mo jẹ́ onígbàgbọ́ mo wá láti ìdílé fámílì èmi àtàwọn àbúrò mi pẹ̀lú gbogbo aṣáàjẹ́ bíi mẹ́rin bákan ṣá tíyá bí tí bàbá sẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni so mo jẹ́ òṣèré orí ìtàgé gẹ́gẹ́ bí mo ṣe sọ náà kí lẹ́yìn tún fẹ́ mọ̀. àwa ń ṣe tíátà yìí ni àyè mọ̀ ẹ́ mọ̀ dáadáa kí òbí tó gbà kí ọmọ tó lọ ṣe tíátà ẹnu mọ́ ń gùn tapá o àwọn òbí tí iná mú lọ bẹ̀ ni ó wá wù yín wọ́n fọwọ́ sí ni àbò ni ọ̀rọ̀ Bíọ́lá àti tíátà ṣe jẹ́ gan. láti bẹ̀rẹ̀ náà kò ń kọ́kọ́ rọgbọ because kò ń ṣe gbogbo àwọn òbí náà ló unlike now nígbà yẹn àwọn òbí believe pé ọmọ tó bá lọ ṣe tíátà ọmọ burúkú ni bí wọ́n mọ̀ pé wọ́n ń gbélé wọ́n máa ń lọ láti ibìkan sí ibìkan ni àmọ́ nígbà tí mo ṣàwò pé mo fẹ́ ṣe wọn kọ́kọ́ gbà àmọ́ nígbà tó yá
wọ́n tì mí lẹ́yìn tòun dára fi dẹni tó ń ṣe é dè nínú. ìjọba akọ́gbó orí ìtàgé bó ló ṣe dára yín tó rọrùn bẹ́ẹ̀ ṣá abẹ́ ń gbọ̀n ni. kò easy. tó ń pè ní stage fright. bẹ́ẹ̀ ni kò easy ó máa kọ́kọ́ dó nǹkan tí ó ti wù mí láti ìgbà èwe mi ni tí mo dẹ̀ ti máa ń rí tán máa ń ṣe é bọ̀ pé first time mi ti máa kọ́kọ́ wà on set kò easy o tán ní ṣe kò easy bọ̀ àṣà wọ́n ní kí n ṣe ọmọ Yínká Quadri wọ́n ní máa dákú so dídákú yẹn òun ló easy so kó tó tiẹ̀ di pé wọ́n ní dákú gan-an mo débẹ̀ mo ti pé ìyẹn ló rọrùn ju kí n ṣáà ètè dákú láìsí yẹn náà ò easy but with the help of my boss àtàwọn tó wà ń bẹ̀ ó máa ṣe now you can do it so mo dẹ̀ ṣe. nílùú Abẹ́òkúta lẹ́ni a rí pé àwọn tí wọ́n kó gbá eré jọ tí wọ́n ń tọ́ àwọn ọmọ sọ́nà tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní pé bọ́ṣe mọ́ ń ṣe bọ́ṣe mọ́ ń wèrè oríṣiríṣi ni o a rí ti àwọn Ọdúnládé Adékọ́lá a rí ti Ṣẹ́gun Ògúngbè a rí ti ẹ̀gbọ́n mi dára Bọ̀dá Wàhábì oní tíátà ọmọ Ṣàárẹ̀ ọkọlà kọ̀ọ̀kan báyìí jẹjẹsì ṣẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa ni a rí tiwọn náà níbo lẹ́yìn wá fìsí ń bẹ̀ talẹ̀ bá ṣe talẹ̀ bá tò nílùú Abẹ́òkúta. Tàbá kọ́kọ́ ní kẹ́ wo gbogbo nǹkan tẹ́ kà lẹ́yìn kákọ́ọ̀sì kan náà ni gbogbo wọn wà ń gbà kan which is Igi Àlọ́yè. Ní gbogbo wọn bẹ́ẹ̀ ni táwọn Ìjàdùadé ń kọ́ àti Ọláìyá Igwe. Àwọn wá láti ọ̀tọ̀ tún ní tiwọn yẹn ṣá ọ̀tọ̀ ni wọn ultimate ní tiwọn yẹn bọ̀ Igi Àlọ́yè lọ́gà tèmi ti òun náà ti jẹ ẹyọ which is Ọdún Adékọ́lá. Ọmọ Ọdún Adékọ́lá ni ó ti dàbà á débẹ̀ dára lónìí ó yá. So under Ọdún Adékọ́lá ni mo ti train. Bẹ́ẹ̀ ni. Fọdún mélòó? Ká tó ṣe freedom gbà yẹn fún bóyá 6 years ṣá. Ó sì rọrùn ṣá. Nígbà tó bá ti jẹ́ nǹkan tá a fẹ́ náà ni kò sí nǹkan tó ń wá easily náà kò ń easy náà. Nínú òrìn pé mo fẹ́ ṣe tíátà yìí ṣé lẹ́yìn tẹ́ ka primary tán àbí tẹ́ ka girama tán àbí tẹ́ tẹ̀síwájú ilẹ̀ tó lọ bẹ̀ ní gbò lẹ́ ṣe débẹ̀ gan. Láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti máa ń ṣe gbogbo àwọn kíní yẹn social whatever yẹn so mo dẹ̀ ti ní interest sí so mo ní ẹ̀gbọ́n kan tó ń jẹ́ Bọ́sẹ̀ Adékúnlé but she is into filmmaking but makeup ni àwọn wà so gba tí mo parí ọmọ ìyá ni Bẹ́lá Adékúnlé Bọ́sẹ̀ Adékúnlé so gba tí mo ṣe ND mi tán tí mo gbà kí la fẹ́ ṣe mo dẹ̀ fẹ́ ó dẹ̀ wùn mí gangan kí n so láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi òun ni mo gbà dé ọ̀dọ̀ Ọdún Adékọ́lá àwọn náà ṣokùnfà bí mo ṣe dé. ní àǹtí Bọ́sẹ̀. àǹtí mi Bọ́sẹ̀ so lẹ́yìn ìgbà yẹn ìgbà tí mi wá ti fara sí tán dáadáa bùgbà tí mo wá ṣe tán tí mo parí HND mi tí mo serve tán la ṣẹ̀ṣẹ̀ wá. ẹ kàwé dáadáa ni o ẹ farabalẹ̀ kàwé kẹ́ tó ṣe tíátà ẹ kà wọ́n bá nígbà tí wàá ti á débẹ̀ ìbéèrè mi láti di ní ńlá nídìí iṣẹ́ sinimá tọkùnrin pọ̀ tó obìnrin ti ẹ̀ pọ̀ pàápàá àwọn tó tún jẹ́ yóyó pupa báwo lẹ ṣe ọgbọ́n lẹ dá tẹ́yìn náà fi ní an edge ní industry yẹn lénìí. kò ń ṣe mímọ̀ ṣe mi láti ìbẹ̀rẹ̀ náà dẹ̀ ni pé ọkùnrin ti pọ̀ obìnrin náà ti pọ̀. obìnrin pọ̀. bọ̀ nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé nǹkan tó bá ń ṣe ṣáàmú lókùnkúndùn tó bá jẹ́ pé nǹkan tó nífẹ̀ẹ́ sí ni ẹ̀ tó gbogbo táìmù táwa náà débẹ̀ àìmọye àwọn èèyàn ló ti lọ tí wọn ò lè cope ẹlòmíì tí ẹ lérò pé bóyá tó bá ti débẹ̀ náà tí wọ́n máa fún ẹ lówó bóyá tó bá ṣe wọ́n sìn bóyá o máa gbowó ọ̀gbà tó ń bá rí tó bá lò bóyá bí a week nígbà yẹn tá ìṣẹ̀bẹ̀ ní location tí ò sí oúnjẹ tó jẹ́ pé wọn náà ló máa feed rẹ̀ most people ti lọ but tó jẹ́ pé nǹkan tí mo nífẹ̀ẹ́ sí aṣá ń forí rọ débi pé Ọlọ́run dẹ̀ ń gba gbogbo ògo bí pé ẹ lọ ṣe sìn bóyá 2 scenes 3 scenes láti bẹ̀ òun ni Ọlọ́run ti ń gba gbogbo. nígbà tí a kò gba owó àkọ́kọ́ sọ́dọ̀ ọ̀gá yẹn náà ni àbí ẹlọ́bàyàn kan ṣe ní ìlú mọ̀jáwó kan bó ní yóò ló dowó tó dọ́ra tó dọ̀rọ̀. mo fẹ́ lè sọ pé àtọ̀dọ̀ ọ̀gá mi ni torí ọ̀gá ń gbà yẹn gbogbo àwa tá wà ń bẹ̀ àti ìfi bẹ́ẹ̀ pọ̀ tó bí ìgbà yìí so tá bá ṣe tán gbà yẹn wọ́n ṣàmà náwó sí wa pé ẹgbàáyé báyìí bẹ́ẹ̀ ni pé ẹgbàáyé báyìí bọ̀ pé ibi tí màá ti kọ́kọ́ gba owó bóyá 2000 náà fún mi owó yẹn dàbí 2000 naira bẹ́ẹ̀ ni ó dàbí pé owó àgùn mi pé so èmi náà lè gbowó ní iṣẹ́ yìí. ọdún mélòó sẹ́yìn. a ti over bóyá bíi 12 years ago. pẹ̀gbà 2000. bẹ́ẹ̀ni. nígbà tí a gbowó yẹn kí ni ìrètí fọjọ́ iwájú lọ́jọ́ náà lọ́gbà tẹ gbowó yẹn. mo rí i pé future wà nù iṣẹ́ yìí ni tí mo fi lè gba 2000 nígbà yẹn èmi náà máa gbowó ńlá. pẹ̀lú ògo Ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹ ti wá ń gbà á. Olúwa ti ṣeun. ẹ ti ń gbà á. ẹ ti ń gbà á. ẹ wá ní ẹ bá sọ pé mo ti ń gbẹ. mo ti ń gbà á. ẹ ti ń gbà á ẹ gbà pẹ́pẹ́pẹ́. then stardom pé ẹni tí wọ́n mọ̀ lọ́tún wọ́n mọ̀ lọ́sì
sinimá ò lẹ ṣe eré ò lẹ ṣe eré yín lẹ ṣe ni ìyẹn fíìmù yín ni àbí eré kan náà pè é sí tẹ́yìn náà fi jẹ́ tí wọ́n ń tọ́ka sí pé Bíọ́lá ni ọmọ Adékúnlé. ó ṣe rántí dáadáa iṣẹ́ ọ̀gá mi ni. Adékọ́lá yìí náà kan náà. bẹ́ẹ̀ ni Monday ọmọ àdúgbò. Monday ọmọ àdúgbò. bẹ́ẹ̀ ni so inú ẹ̀ ni mo ṣe ìyàwó ọba tí ọba yẹn nìkan lọ jí gbé wá Kelvin ló ṣe ọba ń gbà yẹn so iṣẹ́ yẹn ṣàrinlẹ̀ gan-an sí ìyẹn náà ò pọ̀ àmọ́ ó jẹ́ nǹkan kan tó di story yẹn mú sọ Ọlọ́run báríkà ẹ̀. bẹ́ẹ̀ ni. ìkọ́ta tí a máa ń gbọ́ ni pé wọ́n ní àwọn tí wọ́n bá wà ní inú igi àlọ́yè wọ́n náà lè mú Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá àbí aróòṣègbè wà Arẹ́gbẹ́ṣọlá wà wọ́n lè mú Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá àbí kán mú Adéẹ̀yọ̀ kan lò táyà fi mọ́ wọ́n lè mú Lọlá Margaret kan lò ẹ̀mẹ́gbẹ́ ìgbà wọn lò ẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́bi dẹni tí gbogbo èèyàn mọ̀ sọ́ọ̀tì ìṣerú ẹ̀fẹ́ yìí náà rí sọ́ọ̀tì ṣe dì sí. ní gbogbo ìgbà yẹn because ọ̀gá oríṣiríṣi ló wà ní kakos tí mò ń sọ yẹn Igi Àlọ́yè Ṣẹ́gun Ògúngbè wà ń bẹ̀ ọ̀gá mi wà ń bẹ̀ Emir Mr Paragon oríṣiríṣi ó pọ̀ gan-an so nǹkan tó máa wá ń ṣe nígbà yẹn tó bá ń ṣiṣẹ́ so oníkálukú ló ní ọmọ tiẹ̀ tó bá ti wá rí i pé lady yìí ló ń pìkì jù so wọ́n máa ń lò so irú àwa gbogbo yẹn náà kò ṣe pé àwa náà ò fi bẹ́ẹ̀ gùdù dáadáa ń gbà yẹn so wọ́n ṣàṣì ń fi wá sí ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan gbà yẹn ijó làwa máa ń jó tọ́ máa sọ pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ tán lè jó báyìí wọ́n máa gbé wa sọ ti gẹ̀ẹ́tì ọ̀gá mi kan ló wà náà ṣé o mọ̀ pé o lè ṣe nǹkan tí àwọn èèyàn ń ṣe ni pé acting ò le láti ṣe pé tó bá ti gẹ̀ẹ́tì nǹkan tán ní kó sọ tó ò dẹ̀ jáyà you do it so later ló wá di pé tọ́ máa ti ń pè mí fún àwọn kìnìún mo lè máa náà ẹ wo mi ò sí around mi ò ṣe gbá débi pé wọ́n wá ń fi àwọn róòdì ọ̀gá mi ṣá àwọn believe pé kò sí nǹkan tó lè ṣe kò bá jẹ́ tẹgbà bẹ́ẹ̀ ni kò bá jẹ́ tẹgbà kò bá jẹ́ tẹgbà ọmọ náà ń bẹ̀ ni. nígbà yẹn bó jẹ́ bá tẹgbà ó lè má jọ Arẹjánu olówó jẹ mọ ọ̀gá mi Mr Portable. wọ́n nà mí nígbà kan báyìí ní rìhásà wọ́n ní ká máa pa ọfọ̀ mi ò lè pa àyà mi ń já wọ́n fẹ́ lù mí pa. kò sí dìjà. dìjà báwo ọ̀gá ni wọ́n ọ̀gá bọ̀ máa ń sọ fún wọn sí nǹkan ọ̀gá ṣe rántí á ní ṣé owó tó ń pa ń sì ṣé mi ló ń kó fún ni. so bí ọ̀rọ̀. ẹwà tí wọn káàkiri àgbáláyé ẹni tí amútọ̀yìn wá lónìí àwọn náà ni arábìnrin àbíkíní ìyáàfin Abíọ́lá ọmọ Adékúnlé wọ́n ti sọ pé àwọn àgbẹ̀ adébẹ̀ dáadáa wọ́n ti ròyìn Ọdúnládé Adékọ́lá ilẹ̀ ìròyìn ó pọ̀ ó kúnlẹ̀ dáadáa tá bá ń sọ nípa àwọn ọ̀gá tẹni lábẹ́òkúta ọ̀kan ni Ọdúnládé Adékọ́lá o irú èèyàn ogun ni ọkùnrin yìí kàsí nǹkan táwọn rí lórí móhùnmáwòrán irú èèyàn wo ni. lẹ́ni tèmi mọ̀ wọ́n sí tí mo dẹ̀ ṣú ọ̀pọ̀ àwọn èèyàn náà mọ̀ wọ́n sí pé ẹni tó gba Ọlọ́run gbọ́ tí wọ́n dẹ̀ mú iṣẹ́ tó ń ṣe lókùnkúndùn wọn dẹ̀ ó jẹ́ nìkan is a leader. aṣíwájú ni aṣíwájú gidi ni wọn tí ò ráhùn rúkẹ́ àtẹ́ni tí ń bá ṣẹlẹ̀ wọ́n máa ń fi ọpọlọ àgbà láti fi tòun ṣe pọ́nkàn máa gbọ́n kó gbọ́n sọ pé ó sọ báyìí kíní kan wọ́n máa wá díẹ̀ dáadáa so kò dẹ̀ sọmọ iṣẹ́ tó gba bẹ́ wọn kọjá tí ò ní ever ṣàdúrà fún wọn. tá bá ń sọ nípa pé ọkùnrin fẹ́ obìnrin obìnrin fẹ́ ọkùnrin kò sí ni bí ọmọ ṣé wà lábẹ́ yóò wù yín náà àwọn ìnáwó ọ̀fẹ́ sí ni àbẹ́ ẹ̀ bá débẹ̀ rí. ṣé rí ọ̀rọ̀ tẹ́bi mí yìí oríṣiríṣi náà láti ń gbọ́ even gan kó má jẹ́ nídìí iṣẹ́ tíátà tá à ń ṣe kó jẹ́ banking sector everywhere náà ti ń fẹ́ra wọn. ní journalism náà tá a iṣẹ́ ìròyìn tá a lọ ń ṣe. everywhere náà ti ń fẹ́ra wọn ṣe mi ò ṣe kò dìjà ni. so ọ̀gá mi dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé òun mi mọ̀ torí ẹ̀tẹ́ bá láwọn ọmọọṣẹ́ gan wọ́n máa gbọ̀n ni níbi tí respect yẹn wà wọ́n ò fẹ́ anybody ò lè disrespect ẹ̀ so kó tó sọ ẹyọ kan everybody ti wà lórí ìkúnlẹ̀ so wọn ò fààyè kíní ẹ̀dẹ̀bọ̀ tó bá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n lè ṣeré everybody rẹ́rìn-ín tó bá dibi iṣẹ́ ká ṣe dáadáa ni fíìmù kan wà oníbúrẹ́dì àti Miss Pepper ṣé fíìmù ni àbálàjẹ́. fíìmù ni Àṣàkẹ́ oníbúrẹ́dì àti Ṣadé Pepper. méjì ta ló ní. èmi ni mo ní Àṣàkẹ́ oníbúrẹ́dì. Ṣadé Pepper ńkọ́. Ṣadé Pepper yẹn Gemini Films ló ní. wọ́n fún yín lókè lọ́ba àwọn yà á. no àwọn fúnra wọn náà wá yà á. àbọ̀kọ̀ pè yín sínú ẹ̀ ní. ọkọ̀ pè mí sí ni Abẹ́òkúta náà ti wá ṣe. orúkọ méjì ṣé òun náà lẹ̀ ń jẹ́ ìwọ làwọn èèyàn pè mọ́ yín jù. fẹ́ẹ̀ ni pé Ṣadé Pepper yẹn náà àwọn èèyàn ń pè mí jù dèní lẹ́ni ní industry ṣe ń pe Pepper. ṣé Pepper ní lóòótọ́ ni. inú fíìmù yẹn ni. àmọ́ níta. ọmọ jẹ́jẹ́ ni mí. ẹ ṣú ọ̀pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mí. ṣe bẹ́ẹ̀ rí lójú mi. ọmọ jẹ́jẹ́ ni mí ọmọ jẹ́jẹ́ ni mí. ẹ̀mí náà fẹ́ lọ bí ọkùnrin kan tí a ṣe gbà láyè tó ń bí láìpẹ́ yìí ni tí a bá ní ká wo èyí tí ẹgbẹ́ ẹ̀ńtẹ̀ ń ṣe yìí nígbà kan a rí lórí social media
ẹ sunkún wọ̀rù ẹ gbà mí o wọ́n ti báyé mi jẹ́ o wọ́n ṣe fíìmù mo ṣe fíìmù o kò fún mi lówó mi ní o kíní kan Bùsáyọ̀ Odù àbí kí ni orúkọ ọ̀gbẹ́ni yẹn kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn bó ló ṣe wáyé gan. ní gbogbo ìgbà yẹn mo ṣiṣẹ́ fún wọn ni àtijọ́ máa ń ṣiṣẹ́ kò ń ṣe first iṣẹ́ tá a jọ ń ṣe nìyẹn tó ń dẹ̀ ń ṣe dáadáa bó ní gbogbo ìgbà yẹn mi ò mọ̀ bóyá wọ́n travel àbí nǹkan kan so mi ò gbọ́ feedback kankan látọ̀dọ̀ wọn àti mo dẹ̀ rí àwọn kan á dẹ̀ náà ń ṣiṣẹ́ wọ́n gbé fún wọn mi ò dẹ̀ so a wá sọ̀rọ̀ wọn náà máa get back mo pé kí ni ti ń pẹ́ jù ẹ máa get back kẹ̀ àtúnsọ̀rọ̀ wọn ṣáà ní déètì báyìí ìgbà tí mi wá tètè rí wọn ló jẹ́ kí n come out pé ẹ bá mi bá wọn sọ o bóyá wọn á gbọ́ o. ṣé wọn á gbọ́. àwọn gbọ́ kódà mo ti ṣe fídíò mi lẹ́yìn ìgbà yẹn tí mo ti sọ fún àwọn ọmọ Nàìjíríà pé Mr. Bùsáyọ̀ Odù aka Integrity Films wọ́n ti sanwó mi níjà kankan mọ́ so àwọn tó bá ní gbogbo fídíòs yẹn ní gbogbo platform wọn kan bá mi yọ ayé ò ní bá wọn yọ a ti ń sọ báyìí náà so bóyá tẹ̀yìn náà bá tún sọ kánjọ kan bá wa yọ. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé Bùsáyọ̀ Odù náà wá jáde ó ní Abíọ́lá tó pariwo mi tó ó ní ó mọ̀ pé ó rẹ̀ mí ó ló rẹ̀ òun ni ó ní kódà ẹ bá wọn sọ̀rọ̀ kò pẹ́ lẹ tún jáde pé èyí tẹ́ ṣe yẹn o ẹ fi dọ́gbọ́n kówó jọ lórí social media ni owó tẹ̀sí fẹ́ẹ́ padà gbà bí 10 million ní ẹ̀rí ń bẹ̀ ó ní nǹkan sọ ni o ṣé lóòótọ́ lè lè. èmi ò lè mọ̀ because tí ẹni tí èèyàn bá jọ ń ṣe nǹkan tẹ́ni yẹn tó bá ń fi tó yẹ pé time tó ń bá sọ̀rọ̀ tó bá ń dá ẹ lóhùn ní time yẹn tó dẹ̀ sọ fún ẹ pé tó bá sọ pé kó máa fún ẹ ní 20 naira lọ́la tó bá fún ẹ ní time yẹn tí òun ṣe pé kò gbé kọ́ lẹ́mọ́ tó dẹ̀ rí táwọn èèyàn dẹ̀ ń ṣiṣẹ́ fún back to back so tó bá jẹ́ pé àgbọ́yé yẹn jọ wà láàrin ara wa ni èmi ò mọ̀ pọ́n sick mi ò ń ṣàjẹ́ kò sí bí mo ṣe fẹ́ mọ̀ ṣó yẹ yín wọn ò dẹ̀ sí ní ilẹ̀ wa ní as at that time tá à ń sọ yẹn so mi ò lè mọ̀ bọ́n ṣe sọ so nígbà tí ọ̀rẹ́ yẹn dẹ̀ lọ́bẹ̀ tí mo kàn ń rò pé eléyìí ń ṣiṣẹ́ Integrity tó ń ṣiṣẹ́ báwo ló ṣe wá ń ṣe. owó mi dà. so nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ wá sọ tó sọ máa ní mo gba 10 million àbí mo gbọ́ ọwọ́ ta ni mo ti gbà. wọ́n láwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dà. àbẹ́rẹ́ Ọlọ́run báyìí. kí ló justice Nwosu òun náà dá àfikì náà dá òun náà ká Abíọ́lá àpẹẹkọ ṣe báyìí fọmọ yá èmi fẹ́ yé ṣé lóòótọ́ lẹ so owó wọlé ìgbà yẹn lóòótọ́ àbábùmọ́ ni. àbùmọ́ ni. ṣùgbọ́n ẹ̀rọ owó díẹ̀. àwọn tí ó jẹ́ tọ̀dọ̀ tèmi tó ń jẹ́ tọ̀dọ̀ tèmi tó ń nífẹ̀ẹ́ mi wọ́n ṣùgbà yín. wọ́n ṣàánú mi. ìyá wa èyí tí ẹ ṣe ń gbà yẹn pé ẹ òyìnbá ní call out ọ̀rọ̀ tó máa ń bí pé èèyàn polongo ẹnìkan tí èèyàn bá ṣerú ẹ̀ nígbà kan nídìí iṣẹ́ à ń ṣe fíìmù à ń ṣe sinimá yìí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ Bùsáyọ̀ Odù wọ́n jọ ń gbé fíìmù jáde wọ́n náà lè pè wọ́n pé ọmọ yìí ẹ gbọ́dọ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ ọmọ yìí ẹ gbọ́dọ̀ lo fíìmù ẹ̀ mọ́ ṣé wọ́n ti ẹ̀ ṣe lè fún yín gbà yẹn sọ̀rọ̀ yẹn ó ti bẹ̀ yọ. kò sí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí mo ń ṣiṣẹ́ mi náà lọ́gbọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fún mi o nítorí pé kí n tó ṣe ìgbà yẹn tampan governor which is Owólabí Àjàsà lábẹ́òkúta so mo fi tó wọn létí ọmọ mo sọ ẹni báyìí o so àwọn náà dẹ̀ máa ń taṣẹ́ fún true mi náà ṣe ń taṣẹ́ fún Integrity so mo sọ fún wọn ìgbà tí mi ò owó tí òun ṣe ọ̀rọ̀ owó yẹn á ti wọ bóyá bíi 6 years mi ò tí bímọ rárá as at then wọ́n ti jẹ yín. bẹ́ẹ̀ ni as at then torí gbogbo àwọn iṣẹ́ yẹn àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ bóyá bíi 2019 ni mo bímọ so bàtà dẹ̀ ń ṣiṣẹ́ yẹn so gbogbo bàtà dẹ̀ ń ṣiṣẹ́ yẹn oyún mi dẹ̀ ṣì wà bóyá bíi 3 months so kẹ́ máa wò sígbà tá a wà yìí ó ti pẹ́ so mo jẹ́ kí gọ́vnà mọ̀ so gbà tẹ́mi ò gbọ́ kankan òun ló jẹ́ kí n ṣe. wọ́n ti ẹ̀ ní ọ̀rọ̀ nǹkan kan ìyá àbíjọba aráyé le náà. nígbà yẹn ni pé nínú àwọn múvì méjì yẹn múvì méjì kan jẹ́ sísán ìkejì òun ni èrè so ìyá àbèjì bíi family friends náà jẹ́ sẹ́mi ìyá àbíjọba aráyé le so mo fi wá bá wọn package iṣẹ́ yẹn as at that time so gbogbo gbà yẹn gbà tí mi ò gbọ́ kankan lẹ́nu máa yẹn tí owó dàbí iye oníyà tán ti raka gbà tí mi gbọ́ kankan mo ní láti san owó yẹn fún màmá bẹ́ẹ̀ ni fún màmá mo tún fi change lé lórí so gbà tí mi ò gbọ́ ọ̀gbọ́n àwòká ṣé bówó mi ṣe máa lọ leléyìí òun ni mo fi ṣe nǹkan tí mo ṣe nígbà yẹn tó bá pọ́n ti dá mi lóhùn àbí àjọsọ́jọ wà láàrin wa pé tó bá sọ pé máa fún ẹ ní owó ní next month tó bá pé wọ́n kọ́kọ́ máa tún ti ṣẹlẹ̀ o ṣe hàn pé èèyàn á mọ̀ so ẹni tí ò gbọ́ kọ̀ọ̀kan téyà adẹ̀ rí tó ń ṣiṣẹ́ fún wọn lọ́tún tó ń ṣiṣẹ́ lọ́sì mo ṣe rò pa àṣọwò yìí máa wá lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe wá pariwo ni mo fi ṣe nǹkan báyìí nǹkan àárín àti wọn. àti wọ́n ti sanwó mi mo ti ṣe fídíò so èmi náà ti bring it down tí anybody tó bá ní bẹ́ẹ̀ ni mo ti káwọn náà yọ tiwọn náà káwọn náà yọ tiwọn. báwa ni àjọṣepọ̀ yín pẹ̀lú iṣẹ́ à ń gbọ́jà fúnra ẹni.
ọjà ò tí ì pa wá pọ̀ báyìí. mọ́ tí a bá wo nínú ìrìn àjò náà lè sọ pé mo lóyún gbà kan mo padà wá bímọ láti manage ilé àti iṣẹ́ tẹ́ gbé dání bó ló ṣe rọrùn sí. kò le bẹ́ẹ̀ ni. tó rọrùn bẹ́ẹ̀ ṣá. kò fi bẹ́ẹ̀ rọrùn náà àmọ́ tọ́lọ́n bá fúnyàn ní ẹni tó jẹ́ téèyàn torí gbogbo ìgbà yẹn tó bá jẹ́ pé mò ń lọ sí location so bóyá èmi náà ń lọ síbi tó jìn because mo náà ọmọ kékeré lọ́wọ́ tí n bá lọ bóyá mo lọ lé ní máa padà lọ́jọ́ kejì ìgbà míì gan mo tiẹ̀ sún lè wò pé kílẹ̀ tó ṣú ṣe lè yáṣẹ́ mi tán mo máa padà bọ̀ nítorí pé ọkọ mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé òun náà ó mọ̀ ń paṣẹ́ yìí. tó ní tíátà ni wọ́n ni. ó ti fìgbà kan lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Fálà bọ̀ ńgbà tó yá tó rò pé bí wọ́n ń ṣe gan ó wò pé ẹ tó pàdé ká tó pàdé rárá so òun ló fi jẹ́ ó ti mọ in and out ẹ̀ so ìgbà míì adẹ̀jọ́ máa ń lọ. tẹ bá níṣẹ́ tẹ fẹ́ yà ń kọ́ àwọn náà wọ́n ti ṣe rí ẹ tẹ pé wọ́n sí rí tí wọ́n dá sí rí wọ́n sì rán ní eré. wow so kí alọ́jọ́ wájú ẹ̀ méjì nípa iṣẹ́ yìí tí ó padà darapọ̀ mọ́ yín tẹ́jọ́ mọ́ sí lọ àbáwọn ni. tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ tí ò bá ti ní díṣẹ́ ẹ̀ lọ́wọ́ kò sí nǹkan tó wà ń bẹ̀. then èrò tí àwọn èèyàn máa ń sọ àti nǹkan tí àwọn èèyàn máa ń gbé káàkiri ni pé àwọn ilé tíátà àwọn ìjókòó nílé ọkọ wọ́n dá wọn lóhùn kọ́sà àwọn ṣèyí ni nǹkan tó wá tẹ̀lé tẹ̀yìn mọ́lẹ̀ ń bẹ̀ ọwọ́ lẹ́yìn dá sí. tabaníkàwò náà eyín àti àwọn wọn máa ń jà kò dẹ̀ sílé náà kò sí bó ṣe lè tòrò tó tí ò ní sí ups and down so tá bá ti lè mọ bá ṣe fẹ́ máa wò ṣe fún ara wa tíjà bá wá ká jà bá dẹ̀ ká parí ẹ̀ so tó bá jẹ́ pé gbogbo nǹkan téèyàn bá ń gbọ́ léèyàn fẹ́ máa fi react pé wọ́n sọ pé ó ṣe báyìí mo rí mb kan mo ṣe kinní yẹn ò ní jẹ́ kí relationship yẹn kó rọgbọ bọ̀ tí a bá ti lè jọ fọwọ́sowọ́pọ̀ ṣóyè yín tá bá jọ fọwọ́sowọ́pọ̀ tí a lè sọ pé tó máa sọ pé ìyàwó ẹ̀ wà ń bẹ àbí ọkọ ẹ̀ wà ń bẹ kò lè sí ń bẹ ní time yẹn tí trust bá ti wà ń bẹ mo feel pé a lè ní issue. wọ́n tó máa ń gbọ́ kí wọ́n ní obìnrin tí ó máa ń da jù níwájú kámẹ́rà obìnrin tó bá pọ́n yòó beside ni tó fine tó pupa dáadáa dúdú bí kúrò sí rè ẹ̀yin ò dọ́gbọ́n ni àbẹ́ ẹ̀fẹ́ fi nǹkan pa kẹ́yìn náà kẹ́ mọ́ yòó. choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi like ìyàwó mi báyìí ìdí nìyẹn tí mi ò fi so tán bá tanná tó dáa níbi táwọn apáṣọ oríṣiríṣi tán máa jù sí ẹ̀ wájú tó dẹ̀ wọṣọ dáadáa aṣọ tó bá kọ́lọ̀ ẹ̀ mu. ẹ wà pọ́n bí sáyidá. èyàn ò ní pọ́n ọ̀bọ̀ kọ́lọ̀ yẹn máa jáde ni ó máa jáde ni. o sì tí ìgbé iṣẹ́ kan kalẹ̀ ní pé bí a bá fẹ́ ni ká ló pupa bí wọ́n fẹ́ tíà tó ṣe yòyòyò irú ò tí ì wá sọ́dọ̀ ẹni kan sọ̀rọ̀ ẹ̀ fún yín rí. wọn ò ní pè mí ni àwọn tí wọn ò tí ì lórúkọ náà máa sọ fún bóyá wọn fẹ́ gbá wọn pé àkádẹ ló pupa ní ìwọ làbá lò fún ròyìn tó bá jẹ́ tèmi ló máa wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni sà. kí á lè mọ̀ràn yín fún àwọn èèyàn tí wọ́n torí pé mo fẹ́ dàbí lágbáyà fẹ́ dàbí tàmàdò bóyá wọn àti ẹ̀ máa pè mí fúnṣẹ́ ìyẹn ń kọ́ tó oríṣiríṣi láti rí lọ́wọ́ àwọn ní tíátà bẹ́ẹ̀ ò pupa tipátipá wọ́n ṣèdí bí wọ́n ṣèdí wọ́n á ṣe tí wọ́n á ṣe gbogbo ẹ̀ náà kí ni mọ̀ràn yín. advice mi fún àwọn èèyàn náà ni pé just be yourself ọlọ́run tó dá ẹ ní rárá ó mọ nǹkan tó fit ẹni ọlọ́run tó jẹ́ kí wájú pọ̀ ó mọ nǹkan tó fit ọlọ́run tó jẹ́ kí ẹ̀yìn ẹ kó pẹlẹbẹ ó mọ nǹkan tó fit ẹni so níwọ̀n ni gbogbo nǹkan ìwọ ni kò mọ̀ pé nǹkan tọ́lọ́run fún ẹ bó ṣe jẹ́ máa ń bó bíi kinní yìí náà size mi ni ó dẹ̀ fit mi àwọn èèyàn dẹ̀ ń kó jẹ bẹ́ẹ̀ so gbà fún lọ́hùn ni tó bá lọ ṣèdí ni tó bá dọjọ́ wájú tó bá bọ́ọ̀sì nǹkan. tó máa ń bọ́ọ̀sì ni. ó máa ń bọ́ọ̀sì. bọ́n ṣe sọ nìyẹn àbí tó yóò bá lọ ṣe ní right place bí èmi ṣe gbọ́ ni mi ò ṣe rí. ẹ sì fẹ́ ṣe kò wù yín ni. a lè wọ̀ dí wọ́n máa ń wọ̀. tí a bá wo ṣe sinimá lè ní tí ọlọ́run ní kí ẹ̀yin náà kára pé wà ń bẹ̀ ẹ̀ wà ń bẹ̀ lásán ẹ̀ lórúkọ dáadáa ń bẹ̀ ni kò sì ní bàjẹ́ lọ́la ọba àláwùrà fíìmù ti di ohun tí àwọn èèyàn ná 300 million 250 million 600 million tí wọ́n ná sí tọ́sí láwọn pa bílíọ̀nù níbẹ̀. Abíọ́lá Adékúnlé kí ni àríwòye tí lórí eléyìí. lákọ̀ọ́kọ́ náà màá kọ́kọ́ gbé oríyìn fún wọn because kéèyàn tó lè kó adúrú owó yẹn kó fi ṣe sinimá owó tí òun ṣe kékeré so ẹ mọ̀ pé wọn ò lè máa outcome ẹ̀ àwọn kan ṣe ni bọ̀kọ́ tí mo wá rí náà ni pé tó bá ṣe gbé owó yẹn tó bá ṣe lò sí òun náà ló máa jẹ́ kí iṣẹ́ yẹn lọ tó gbọ́n wọn tàdé tí ń rí tó jẹ́ àwọn bí àwọn àǹtí wa àwọn ẹ̀gbọ́n wa nídìí iṣẹ́ tíátà rí pé iṣẹ́ gidi náà ń ṣiṣẹ́ takuntakun owó wọn kàn ṣáà ná dànù wọ́n ṣe nǹkan táwọn èèyàn dẹ̀ ń gbóríyìn fún wọn Ọlọ́run á máa fún wọn ṣe àwa náà gbàdúrà tèmi náà dẹ̀ mọ̀ pé lọ́jọ́ kan ẹ̀yin náà débẹ̀ very very sure. ìta làwa wà inú yàrá lẹ́yìn wà ilẹ̀kùn lẹ́yìn ẹ̀yìn rílé ẹ̀rí ta
ohun tó bá sọ fún wa náà ni nǹkan bá lé fún wa náà la máa kú ṣé lóòótọ́ ni ìyẹn náà bí 300 million ṣáà láti fi ya fíìmù Yorùbá 600 million bẹ́ẹ̀ni ọ̀nà lóòótọ́ ọ̀nà bẹ́ẹ̀ni lóòótọ́ ọ̀nà yà ń rí òun náà ni mo sọ pé tó bá yaṣẹ́ gidi àwọn tó ṣàtìlẹ́yìn náà bí wọ́n ṣe ń rí owó nǹkan tí yóò fi yàrá fíìmù bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni sponsor wà fún Yorùbá fíìmù ṣá dáadáa ó wà bẹ́ẹ̀ni ẹ sì ti rí wọn dáadáa because àwọn tó ti ń ṣe yẹn náà kò ṣàǹṣe pé bóyá wọ́n kówó kan síbi kan do ẹlòmíì náà wọ́n tó ń partner pẹ̀lú so ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ tó bá ti kọ́kọ́ ṣe kan tó rí pé ẹni yìí iṣẹ́ gidi ló ń ṣe so fúnra rẹ̀ níbi tó jókòó sí gan-an àwọn èèyàn máa ti àwọn tó jẹ́ àwọn investors gidi máa ti wá bá pé àṣé ò lè ṣe nǹkan báyìí nígbà tó mọ̀ pé wọ́n wà capable láti ṣe. pẹ̀lú ògo Ọlọ́run investor wọn ti ẹ̀yìn náà àmín o pẹ̀lú ògo Ọlọ́run wọn ti tẹ̀yìn náà àmín Jésù ọ̀la gbogbo àwọn tó ń ṣe tí ẹ dúró tì wọ́n dáadáa àníyàn yìí dúró tì wọ́n wọ́n sì rántí ẹ̀yìn náà sí rere Netflix yóò pè yín àtàwọn bẹ́ẹ̀ náà àmín láìpẹ́. ìyá wa iṣẹ́ sinimá yìí lọ́dọ̀ tí kí lọ́jọ́ iwájú ẹ̀. pẹ̀lú àwọn nǹkan tá a ti ń rí báyìí future gidi wà nínú ẹ̀ gan tó bóyá nísìnyí everybody ti ń wà nínú everybody ti ń dẹni tó ní YouTube tiẹ̀ báyìí so tọ́lọ́run bá ti ṣe tán ti monetize ẹ̀ wọ́n ṣáà máa ṣiṣẹ́ gidi lọ. bẹ́ẹ̀ ni future wà ń bẹ gbọ́n wọn tá a ti ń ṣe sẹ́yìn yẹn ṣeré nísìnyí gangan. gan ni owó ṣẹ̀ dé. lówó ṣẹ̀ dé. láti AK Media Concepts Limited tí a ti ń dábìlì tí a ti ń rọ̀ bí òwe aláṣẹ àti ọ̀gá wa pátápátá ń bí arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndẹ́jú aya àṣekún ní kábíyèsí kí n pé ẹ ṣeun tẹ wá o ẹ bá fọwọ́ bá o eléyìí pọ̀ o ẹ bá fọwọ́ bá o. ẹ ṣé gan ni o iléeṣẹ́ yín kò ní jóná o àmín o lókèlókè báyìí lẹ máa lọ o àmín Ọlọ́run ẹ ṣé gan eléyìí ti pọ̀ jù ṣé ẹ lè ráwọn èèyàn tó máa bá mi gbé jáde. pẹ̀lú ògo Ọlọ́run á kún yín lọ́wọ́ kò wá sí kíyàn wà ní iṣẹ́ báyìí kí ọjọ́ kan ìgbà kan ká fẹ́ fi apá kan ṣe jàmbó. What are the pains and gains so far nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tẹ̀tí là kọjá dáadáa bẹ̀ àti ibi tó ti kù díẹ̀ káàtó. gẹ́gẹ́ bí mo ti kọ́kọ́ sọ lákòókò gbogbo àwọn nǹkan tó dàbí pains fún mi tí mo ti là kọjá tó máa ń rí bíbọ̀ lójú tèmi kò ń jọ pains mo kàn feel pé àwọn nǹkan tí mo ní láti go through ni. normal náà ni. bí pé ká lọ sí location gbà yẹn náà kí wọ́n sọ pé a máa ṣiṣẹ́ lé ní ká máa ṣiṣẹ́ ká end up láti lo bóyá bíi 4 days 5 days tí wọ́n máa waste owó mọ́tò ẹ̀ lọ waste ẹ̀ bọ̀ so èèyàn wò pé gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn là kọjá nìyẹn but àwọn nǹkan tí mo tún rí tó tún máa ń jẹ́ kínú mi dùn náà ni pé bóyá mo jáde àbí bóyá mo kàn wá síbì kan àǹtí yìí kí ló ṣẹlẹ̀ bóyá kí mọ́tò mi bàjẹ́ àbí nǹkan kan kí n kàn wá stranded. lábẹ́òkúta àbí níbòmíì náà anywhere ẹ máa àǹtí tó ń ṣe fíìmù lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ ṣá lè help yín so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló máa ń jẹ́ nǹkan ìwúrí fún mi pé iṣẹ́ yìí iṣẹ́ gidi ni. tẹ́ ẹ bá ṣe tíátà kí lẹ bá mọ̀ ṣe. máa ta ọjà ni máa ta mú láìkí máa ta ọjà gan bẹ́ẹ̀ ni. ṣé tí a mú wa bẹ́ẹ̀ tí mú. àmọ́ mò ń ta arún gbogbo nǹkan ni mò ń tà kò sí tẹ́ bá ṣáà sọ fún mi pé ẹni kò bá jẹ́ róbó kò bá jẹ́ anything. gíláàsì ojú mi nǹkan. lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn sẹ́ǹdẹ̀ sí mi máa gẹ̀tẹ̀ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ ìrìn àtúntò rí pé àmọ́ sábà rẹ̀ àti Lanco Princess Lanco ọmọọba Dubai tẹ̀mọ́ ṣe àwọn ọmọdé kéèké kan bóòlù àjọṣepọ̀ yìí ṣe bóòlù ṣe wáyé. torí mo fẹ́ lè sọ pé àjọ wà this time around because wọ́n ti wà lábẹ́òkúta. bàbá ti padà sílé. bẹ́ẹ̀ ni àdùpẹ́. so àjọ máa ń wà 2-4 gbà mí location gbà mí ó lè jẹ́ lé. so gbà tó dẹ̀ pé aláwàdà ni bàbá so wọ́n má dẹ̀ jù sẹ́mi nìmi náà máa hàn ni. ṣé ẹ̀ ti ń dowó ìtẹ́jọ́ ń ṣe yẹn. akọ̀ǹṣe náà ni àwọn èèyàn dẹ̀ ń rí so bó tiẹ̀ jẹ́ pé ẹlòmíì lè rò pé nítorí iṣẹ́ pọ̀ mọ́ yín ta ẹlòmíì lè rò pé kíní kan ẹ̀ dẹ̀ ṣe nǹkan pẹ̀lú bàbá Lanco nítorí ẹ̀gàn ẹlòmíì ń pè mí síṣẹ́ so ó dẹ̀ ń pè bàbá Lanco náà. náà kí wàá ní tuntun nípa Bíọ́lá Adékúnlé tuntun báyìí ẹ ṣe tuntun nípa mi ni Ọmọládé Poison. mọ́jú lẹ́nu ọba interpoison tiẹ̀ ni. àtẹ bá dénú fíìmù yẹn lẹ ti lè mọ̀. láti lọ wò ó. YouTube báyìí náà ti ń jẹ báyìí. ẹ wo kámẹ́rà ẹ bá wọn sọ. ẹ wo ẹ̀yin tèmi ó ìkúnlẹ̀ ni mo wà ọ this time around support yín ni mo need ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ọmọládé Poison lórí Mercy Ẹ̀bọ́sẹ̀lẹ̀ àwọn kan á ní òbò kò ń ṣe ẹ̀bọ́ ní o Ẹ̀bọ́sẹ̀lẹ̀ TV ẹ lọ bá mi. kí ló máa ń pè tẹ́lẹ̀ bí mo bá pe Mercy. no sorry Ẹ̀bọ́sẹ̀lẹ̀ ni o Ẹ̀bọ́sẹ̀lẹ̀ TV ẹ bá mi bó o kó lọ fà ẹ jọ̀ọ́ ojú òní tì yín ẹ ṣé gan ni mi dẹ̀ ní disappoint yín o ẹ lọ wo Ṣadé Poison ẹ ṣé gan. tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe Abíọ́lá ọmọ Adékúnlé aya Balógun ọmọ Balógun dòdò ń dá wà ṣé ọmọ Ẹ̀gbá náà lọ́kọ yín. Ìjẹ̀bú. ìlú bo lẹ́yìn. Abẹ́òkúta. Ẹ̀gbá Mọlúṣàbí
ọmọ ẹ̀gbá fogun gbá ẹ̀gbá fòògùn jà ọmọ afipàkọ ayáhàn gbolẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ ọmọ ẹ̀gbá ìgbà gbogbo ajígbójo lọ́wọ́ ogun aké orí ẹ̀gbá ṣẹ́kẹ́wúrú olówó ẹ̀yà àná tòjò tẹ̀rùn èmi náà mo tán bẹ́ẹ̀ o tẹ́ bá ti dé ìtòkò ibẹ̀ ni ilé ìyá mi tuntun lábẹ́òkúta tó wà ní ọmọ kàtí lórúkọ tèmi o ọmọ bàbá ní sàárẹ̀ olú màálèmí ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé àdéròmú mo di ṣàngó ará àbáyọ̀mí mo di ọya ìdí òrì òṣà tí ara ajíkànjé fún bí kànkẹ́ kẹ́ òun náà ni ọya ara alájọ ló ń fi ojú di o ẹjá lọ sílé bàbá mi ní àlebo ọ̀yà ní sàárẹ̀ olú ilé olú lókè ẹ̀yìn tèmi ń lé ẹ̀kú ilé o.